ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ará mi. ẹ wo ìjà òmìnira Oòduà ó jẹ wá lógún gidi gan. gbogbo ọ̀nà lára ti gbáradì ọ̀nà kí ọ̀nà tí àwọn Fúlàní bá fẹ́ gbà pé kó fi àtáàkì wa àwa gan náà ti ṣetán nípa agbára Ọlọ́run àti agbára bàbá wa Adéyẹmọ Sunday Igboho. ẹ wo wọn ò ní dúró wò tán Oòduà nation ó máa dúró Oòduà nation a máa gbà á. àwọn ìjọba olórí burúkú tí wọ́n ń jẹ gúdú jẹrá tí wọ́n mọ̀ pé ebi ń pa ọmọ ẹnì kọ̀ọ̀kan tó ń ṣe bámúbámú ni mo yó. ẹ gbọ́ a máa fojú wọn hàn màbo. a ti jáde tán o a dẹ̀ ti gbáradì tán pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti àtìlẹ́yìn bàbá wa Sunday Igboho. àwọn ọ̀dọ́ adájẹ́ tán àtàtìlẹ́yìn ilẹ̀ Oòduà àti dájẹ́ tán. ẹ wo wọn ò ní dúró wò tán sẹ́ sáwọn Fúlàní. ẹ wo gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lókè ọya tẹ́ ẹ dẹ̀ wà lókè òkun mo dúpẹ́ lọ́wọ́ yín. àwọn tó wà lókè ọya ẹ máa bọ̀ nílé ẹ máa bọ̀ nílé o. gbogbo ẹ̀yin ọlọ́pàá gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sójà tẹ́ ẹ jọmọ Yorùbá tẹ́ ẹ ní dalẹ̀ Yorùbá ẹ má ti torí ohun tẹ́ ẹ ń jẹ ní ìsìn ohun tẹ́ ẹ ń jẹ ní ìsìn kẹ́ wá fi bà ọjọ́ ọ̀la àwa Yorùbá jẹ́ torí tó bó pẹ́ bóyá àwa tẹ̀ ti lọ rẹ́dì a ti lọ Yorùbá nation ti stand. ẹ gbọ́ ẹ tètè pa òróró àtẹ̀dọ̀fín inú yín kẹ́ ẹ ronú kẹ́ ẹ tètè máa bọ̀ ń lé nsìn ẹ tètè máa bọ̀ ń lé nsìn káàkà yín máwọn èèyàn káàkà yín máwọn èèyàn tá a jọ máa jà fómìnira Oòduà. ẹ gbọ́ wọ́n ní 30 days náà fún àwọn ọmọ Yorùbá ọmọ Oòduà wa tó wà ní òkè ọya wọ́n ní 30 days náà fún wọn. àwa náà dẹ̀ fún àwọn àtọ̀húnrìn wa àwọn tòkè ọya àwọn Fúlàní a fún wọn náà ní 30 days kàn kó ilé bàbá wa ilé Odùduwà wa. ẹ gbọ́ ohun tá à ń sọ yìí kì í ṣe ṣeréṣeré o. tá a bá ń wò tá a bá ń gbọ́ ẹ rí i pé bàbá wa Sunday Igboho wọn ò mú ní ṣeréṣeré rárá àwa yìí á dúró tì wọ́n tán ni. ẹ gbọ́ ajàjàngbara lèmi o mi ò ṣàfógun arógun yọ lèmi anywhere ẹ lè wàá mú mi ẹ lè wàá arrest mi. ẹ gbọ́ èmi tí mo sọ̀rọ̀ yìí Abẹ́òkúta mo wà o Abẹ́òkúta ni mo wà. bàbá wa Sunday Igboho nǹkan kan ò gbọdọ̀ ṣe. àwọn tí wọ́n dẹ̀ lọ tí wọ́n lọ dáná sunlé bàbá wa Sunday Igboho bógo ti ń jẹ́ ti Ọlọ́run àwọn alálẹ̀ ilẹ̀ Oòduà wọn ní kíje wọn ní jẹ́ ó kíje àwọn alálẹ̀ ilẹ̀ Oòduà wọn ní jẹ́ ó kíje. ẹ gbọ́ wọn ní yàwòrè lásán tẹbí tara wọn máa ṣòfò ni wọ́n máa ṣòfò ni tẹbí tọmọ wọn tìdílé wọn wọ́n máa ṣòfò ni. gbogbo àwọn tó ń náwó sí ilé bàbá wa Sunday Igboho tó ń lọ dáná sun gbogbo àwọn tó ń náwó sí wọ́n máa ṣòfò tọmọtọmọ ni. ẹ wò a ti dé tán ẹ dẹ̀ máa rí wa wò bí ìran ẹ máa rí wa wò bí ìran. ẹ̀yin ìjọba ẹ la ti yín lẹ̀ kẹ́ ẹ gbọ́ ẹ la etí yín lẹ̀ kẹ́ ẹ gbọ́ ẹ la etí yín lẹ̀ kẹ́ ẹ gbọ́. ìjà tó wà nílẹ̀ yìí kì í ṣe ìjà wa nìkan ìjà gbogbo àwa ọmọ Yorùbá ni. ẹ̀yin wà ní òkè ẹ̀ ń ṣe bó ṣe wù yín ẹ̀ ń gbowó owó tó yẹ kó ń ṣàǹfààní
fáwọn ọmọ Yorùbá ẹ̀ ń kó gbogbo ẹ̀ ń kó lọ sókè òkun ẹ̀ lọ ń lábìsì owó bó ṣe wù yín ẹ gbọ́ ẹ ní dúró wò tán ẹ̀yin ìjọba yẹn bàtà ìta bá ṣe tán pẹ̀lú yín ẹ ní dúró wò tán ṣé ẹ rí i láti èní lọ ẹ máa káǹtì ẹ o láti èní lọ ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ yín ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ yín ẹ gbọ́ gbogbo bí tẹ́ ẹ rúwó dé gbogbo bí tẹ́ ẹ rúwó dé tẹ́ ẹ ta gbogbo dé gbogbo ẹ lámọ́ o gbogbo ẹ lámọ́ o ẹ̀yin ìjọba wa ẹ lè escape ẹ lè escape ẹ rárá abẹ́tà abẹ́tà kẹ́ ẹ sọ fún Tinubu kẹ́ ẹ máa lọ Gabon ẹ gbọ́ abẹ́tà kẹ́ ẹ sọ fún Tinubu kẹ́ ẹ sọ fún Tinubu gbogbo ẹ̀yin gómìnà yẹn ẹ̀yin ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá ọmọ àlè Yorùbá yẹn abẹ́tà kẹ́ ẹ sọ fúnra yín kẹ́ ẹ pera yín kẹ́ ẹ ṣe mítìnì láàrin ara yín kẹ́ ẹ fi àwa Yorùbá lọ́kàn balẹ̀ pípa tó ń pa àwọn ìyá wa àwọn bọ̀dá wa àwọn àǹtí wa tó ń rèpù àwọn àǹtí wa tó ń rèpù wọn lábúlé lóko lọ́nà ó tó gẹ́ ó tó gẹ́ ó tó gẹ́ ẹ ní dúró wò tán ẹ̀yin ìjọba yìí ẹ ní dúró wò tán. Thank you, Ogunchukwu Chameleons. You are here. Thank you, sir. Thank you, Ogunchukwu. Thank you. I'm with you. Lákòótán, ẹ̀yin ìjọba tẹ́ ń gbàbọ̀dè fáwa ọmọ ilẹ̀ Oòduà, tẹ́ ń gbàbọ̀dè fáwa ọmọ Yorùbá. Mo máa dárúkọ yín o. Number one Tinubu òun dalẹ̀ ọmọ Yorùbá. Number 2 Gani Adams òun dalẹ̀ ọmọ Yorùbá. Number 3 ṣó ń gbọ́ ṣó ń láti ẹlẹ̀. Number 3 Dàpọ̀ jẹ́ kó rí ẹ pé tọ́ bá ń tiẹ̀ tó ti yẹ tọ́ bá ń tiẹ̀ má tirẹ̀ o òmìnira wa ọmọ Yorùbá lóyún kó máa jà fún un. Mo ń rí àwọn iṣẹ́ tó ń ṣe mo ń rí gbìyànjú tó ń ṣe mo rí àwọn gbìyànjú tó ń ṣe àmọ́ kò tó Dàpọ̀ kò tó lálà máa lu o lógùn state lálà máa lu o tí ò bá jà fómìnira wa tó lé gbogbo àwọn Fúlàní tó wà tó ń da àwọn èèyàn wa láàmú lábúlé tó ń pa wá ń pakúpa àwọn ìyá wa ò lè lọ sóko àwọn bàbá wa ò lè lọ sóko wọ́n pa bàbá mi kan màá gbẹ̀san ṣé ẹ rí ẹ wò ó mi ò ṣeré o ìwọ Mákindé àbí kí ló ń porúkọ ẹ Mákindé gbogbo ọmọ ẹ ló máa gbé sí Mákindé ṣọ́ ara ẹ gidigidi gan tó bá jẹ́ Fúlàní ló fẹ́ bá lọ jẹ́ ká mọ̀ tó bá jẹ́ Fúlàní ló fẹ́ bá lọ jẹ́ ká mọ̀ tó ti yẹ tó bá jẹ́ Fúlàní ló fẹ́ bá lọ jẹ́ ká mọ̀ bọ̀ wà á gbélé gbọ́ gbogbo ẹ̀yin ọba torí owó tẹ́ ẹ gbà tẹ́ ẹ lè sòótọ́ nǹkan ń bàjẹ́ lábẹ́ yín ẹ lè kéde ẹ lè pariwo ẹ lè sọ̀rọ̀ sókè ẹ wá ń ti torí owó tẹ́ ẹ ń gbà ẹ fẹ́ sòótọ́ mọ́ ẹ gbọ́ gbogbo àwọn Fúlàní tó wà lógùn state a fún wọn ní 7 days kó fi relocate kó padà lọ sílùú wọn
gbogbo àwọn adarandaran tó wà nígbó ọba tí wọn ọba lọ ẹ gbọ́ tí wọn ọba lọ lálà máa lù ó máa kàn wọn Dàpọ̀ lára Dàpọ̀ ó máa kàn lára lálà máa lù ó máa kàn lára láti èní lọ gbégbèsè láti àkókò yìí lọ Dàpọ̀ gbégbèsè láti àsìkò yìí lọ Dàpọ̀ gbégbèsè láti ìsìn lọ Dàpọ̀ gbégbèsè ẹ wò a ò bá yín ṣeré o a ò bá yín ṣeré rárá a ò bá yín ṣeré adúró tán ni o òmìnira ilẹ̀ Oòduà bẹ́ẹ̀ ni òmìnira ilẹ̀ Oòduà àwa à ń jà fún gidigidi gan ni lágbọ́rọ̀ Ọlọ́run òmìnira ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá á tẹ̀ wá lọ́wọ́ láìsí ọwọ́ ẹ̀yin ọ̀bàyéjẹ́ yìí láìsí ọwọ́ yín bẹ́ẹ̀ òmìnira yẹn á tẹ̀ wá lọ́wọ́ torí pé kí ni kí ló dé ìyà yìí ti pọ̀ jù ìyà yìí ti pọ̀ jù odidi èmi graduate ọ̀kadà ni mò ń gùn ayé yín ò ní dá ẹ̀yin ìjọba wa kò ní dá fún yín ẹ̀ ní kúre odidi èmi graduate ọ̀kadà ni mò ń gùn ẹ sọ mí dọlọ́kadà kò ní dá fún yín gbogbo ọmọ yín lọ́lọ́run máa sọ dọlọ́kadà gbogbo àwọn bàbá wa tó yẹ kó fẹ̀yìntì kó máa jẹun ọmọ kó máa jẹun wa tó tún dọ́gbọ́n ara wọn lóko ẹ wá ń rún àwọn Fúlàní kó máa pa wọn àwọn sísítà wa àwọn àǹtí wa kó máa réèpù wọn kó máa gé wọn lọ́rùn kó máa pa wọn ẹ̀yin ìjọba kò ní dá fún yín ẹ ní kúre gbogbo ẹ̀yin ìjọba tẹ́ ń gbàbọ̀dé fáwọn ọmọ ilẹ̀ Yorùbá ẹ ní kúre ayé yín ò ní dá ayé yín ò ní dá ẹ wá ń fìyà jẹ wá nílẹ̀ bàbá tiwa níbi tó forí wa sọ nílẹ̀ wa nílẹ̀ wa ẹ fìyà jẹ wá ẹ fìyà jẹ wá ẹ fìyà jẹ wá alálẹ̀ ilẹ̀ Oòduà abiyin in fact ẹ ní bẹ́gbẹ́ pé bẹ́ẹ̀ dẹ̀ ṣe wà yẹn bẹ́ẹ̀ ti ń dalẹ̀ àwa Yorùbá in fact alálẹ̀ ilẹ̀ Yorùbá dà yín ẹ dẹ̀ ní kúure tìrantìran ẹ máa ṣòfò dànù ni ẹ máa ṣòfò dànù ni ẹ̀yin ìjọba yẹn ni mo bá wí o àtẹ̀yìn ọba ẹ máa ṣòfò dànù ni torí pé kí ló dé ẹ wò ẹ̀yin Fúlàní mo mọ̀ pé ẹni tí kún mo dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tiyín kò lè tẹ́ wa lọ́rùn ìbágbé wa àti yín kò lè rẹ̀ one nation tó ń pariwo kò lè sí rẹ̀ pọ̀ ẹ má jà tọ́ra wa kò lè sí rẹ̀ pọ̀ kí Fúlàní máa lọ kí Yorùbá náà dá wà kò lè sí rẹ̀ pọ̀ imagine lánàá láṣẹ́rò olórí burúkú Fúlàní kan dẹran wá sórí ilẹ̀ onílẹ̀ wọ́n sọ fún pé ó yá gbé ẹrun ẹ máa lọ kó bíbá ẹ̀ oúnjẹ kó yẹ àwa tá a nílẹ̀ wípé àwa ní ewéko táwọn máa jẹ àwọn ẹranko àwa ní ewéko táwọn máa kò ní dá fún ẹ irun ẹ ló máa jẹrun. méjì àlàyé wọn á bàjẹ́ yìí méjì àlà sọ pé Abẹ́òkúta la wà wọ́n máa bọ̀ wá gbé wa. ẹ máa bọ̀ o mo gbọ́ pé ẹ̀ ń gbéyàn kiri ẹ máa bọ̀ ẹ wá gbé mi o ẹ máa bọ̀ ẹ wá gbé mi Abẹ́òkúta mo wà o ó ti yé yín ẹ máa bọ̀ ẹ wá gbé mi ẹ wá gbé mi o mo jẹ́ kó yé yín ẹ̀yin Fúlàní yẹn a fún yín ní 7 days ẹ relocate kẹ kó fún wa nílùú yìí ẹ kó fún wa ṣó ti yé yín a fún yín ní 7 days ẹ kó fún wa
ẹ kú òfun wa l'Ogun State ẹ kú òfun wa l'Ogun State ẹ kú òfun wa l'Ogun State ẹ kú òfun wa mi ò bá yín ṣeré o mi ò bá yín rẹ́rìn o ẹ gbọ́ ẹ máa rí wa wò bí ìran ẹ máa rí wa wò bí ìran àti dé tán ẹ gbọ́ ẹ̀yin ìjọba iṣẹ́ ẹdùnà abolórí burúkú ni Buhari ni abolóṣì ni Tinubu ni kò ní dá fún Tinubu. ẹ wá gbogbo bẹ́ẹ̀ ṣe ń tàn wá jẹ ẹ̀tàn yìí ti tó gẹ̀ ẹ lè tàn wá mọ́ 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 ẹ̀tàn tẹ́ ẹ̀ tàn wá jẹ ó ti tó gẹ̀ ẹ lè tàn wá mọ́ Jubril tẹ́ ẹ gbé sórí tẹ́ ẹ gbé Aso Rock tẹ́ ẹ gbé fún wa ń Buhari gbogbo àṣírí yẹn la mọ̀ náà gbogbo bẹ́ẹ̀ ṣe ń ẹ́dìtì ohun fún gbogbo ẹ̀ la mọ̀ náà a sọ̀rọ̀ náà afọwọ́lẹ́rán adẹ̀ ń wò a sọ nǹkankan ẹ tún sì ń fìyà jẹ wá lórí ẹ̀tọ́ wa lórí ilẹ̀ bàbá tèmi ẹ̀ ní kú re ẹ̀ ní kú.